ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ mi tẹ̀nà ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àmọ́ o ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ mi tẹ̀nà ọmọ ọbẹ̀ ìran ọbẹ̀ níbẹ̀ ṣu. Ariyo àmọ́ ẹni àríta àwọn yọ̀ nídàrí bànújẹ́ Adébáyọ̀ tó débáyọ̀ nínú ilé ọ̀pọ̀ dúró ọmọ bẹ́ẹ̀ òkò rọ̀lá olóko ló lè mi ọmọ lórí alábẹ́ ọ̀gán ìmọ̀ dé ọ̀hún abẹ́ ríṣẹ́ olóla tí ọmọ mi olóla tí ọmọ mi ní ó gbowó là lọ́wọ́ mi mo ti bá lábẹ́ ó kọ́ mi re àmọ́ ọmọ bá mi Bọ́láńlé Fádòyìn tó dolóògbé ń jọ sí kọ́lọ́hún ó dẹ̀lẹ̀ fèèyàn re àmọ́ wọ́n gbọ́dọ̀ Ariyo Adébáyọ̀ Jesudoyin ìláyé kọjá ọpẹ́ nílé ayé ọbẹ̀ Ẹlẹ́dùmarè kọjá ọpẹ́ kó gbójú ràn bàbá tó bí ọlọ́mọ lọ́pọ̀ ọdún. gbọ́dọ̀ ọkọ níkẹyẹ pọ̀ ọdún. Ariyo mi àtàtà ó láyé lọ́dọ̀ tèmi ní ṣe ń ké tọ̀tọ̀tọ̀ pápá mo rí pé ọdún re ọdún ayọ̀ nílé rẹ̀ ọ nífẹ̀lẹ́ ìsá ṣe mọ́ lágbára Ọlọ́run ọba. aláṣẹ àtolúdarí Harifad Funeral Service iléeṣẹ́ rẹ̀ ò ní jóná nírẹ̀lẹ̀ ó sì mọ̀ gani òjòjò níṣòwò àmọ́ òjòjò níṣòwò kó mọ́lẹ̀ nàjà kókókó làárọ̀ tá lè. bàbá fi káyọ̀ bàbá olúwa fi sáyọ̀ mi ó yá gbéra nílẹ̀ ọdìdẹ wá ṣe bí ọmọ akin àmọ́ gbéra nílẹ̀ ọdìdẹ wá ṣe bí ṣe bàbá tó bí ọlọ́mọ ọmọ oníjọba bẹ́ẹ̀ ká mọ́ bínú rẹ̀ ọjọ́ bí rẹ̀ lò ní jẹ́dákun mọ́ dágànjọ̀gọ̀ ọjọ́ ayé rẹ̀ onídojúrú onídùbúlẹ̀ àìsàn. ọmọ ẹ̀sà adájẹ́ wúrà mọ́dà tó sà ọmọ alẹ́ bí òjò ọmọ polówó sí mọ́kúmọ́kú àmọ́ ó jẹ́ wọn kì í yọ ní kí ìyanu orílẹ̀ ọ̀hún ṣe borílẹ̀ bàbá tó bí ọlọ́mọ ni ọmọ sọ̀rọ̀ ànádì bá mi bójú tó mọ́ ọmọ kẹ̀yìn sọ̀rọ̀ tí ó lówó nínú ọmọ agbẹ́jọ́ ẹlẹ́jọ́ sọ omi ọmọ rílẹ́gbọ́ lọ́jà ọmọ ẹ̀sà àdàjẹ́ àsìmọ́ gẹ́gẹ́rẹ́ ilé ọkọ ọ̀gá ìmọ̀ dí ọmọ abẹ́rin sẹ́ olóko ló lè mi ọmọ lórí alábẹ́ ọmọ bọ́sàn bá pọ́n kọrínkọrí kẹ́ni mọ́mọ́ kó tó di abẹ́ bórun bá kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n kẹ́ni mọ́mọ́ kó tó di lọ́mí nílé bàbá tó bí ọlọ́mọ. èmi ti bọ́lọ́lá ọlá mi mo ti lálábẹ́ ó kọ́ mi re àṣàkẹ́ ọlá mololo láti ọmọ mi ní ògbówó là lọ́wọ́ mi ọ̀gá ìmọ̀ àdí ọ̀hún máa bẹ̀rín sẹ́. Ariyo dákun máa ń gbọ́dọ̀dún ẹnu mi ìwọ ní kó bẹ̀rẹ̀ fún lọ́wọ́lọ́wọ́ òdí lónìí kúkú lọ́la abẹ lónìí jọ àárẹ̀ òkúnlẹ̀ ṣègè nílé bàbá tó bí ọlọ́mọ mo fọ ọ̀rọ̀ ẹnu mi bọ̀ tọ́tọ̀ èèyàn lọ́la ọ̀gàn yẹn ọlọ́gọ́fà obìnrin kò séyìí ó yàgàn nílé yìí kò séyìí tí ó rí bí gbogbo wọn ni wọ́n bí lákọ lábo. ọmọ eléré àhẹ́tàn ọmọ lọ́yọ̀ síyánmọ́yán ọmọ elélu bọ́ọ̀lù lọ́tàn igbó àyọrẹ́ àmọ́ ọmọ sọgbódìlé ọmọ sọgbẹ́dì ìgboro ọmọ sàtàndínlẹ̀ ọjà wọ́ọ̀dún àmọ́ ó Jesudoyin Ariyo Adébáyọ̀ ọkọ níkẹ́ Grace bàbá fi káyọ̀ nífẹ̀lẹ́ ìsàṣemọ́ èlé lérobìnrin ráńbọ̀ lọ́jà níwòyà mọ́dún ìgbà lẹ́rẹ̀ èlé níyàwó lẹ́rẹ̀ èlé ní kọ́tì lé nínú owó nínú ọ̀la mọ́ o kọ́ lé nínú ètètè níkú tí ṣe balẹ̀ wọ̀rọ̀ nígbè kúrújẹ lọ́wọ́ ẹ̀ bọ̀ra ìgbà ọdún kan ni kò sí mọ́ jẹ́ ọmọ abẹ́ òkúrọ̀lá ojú òní
ní tì ọ́ ní sí ìṣe ẹ̀gbọ́n onígbọ̀nrín ọwọ́ rẹ̀ dànù iná rẹ̀ tí wá ń jòyè Elédùmarè oníjókù ọ̀nìrẹ̀lẹ̀ ọ̀sẹ̀ mọ̀gàní ọtí wá ń ṣọdún eléyìí iná nífẹ̀ẹ́ léyìí ìdágbére fáyé kọ́ pẹ́ nílé ayé kọ́ pẹ́ kọ́ jayé rẹpẹtẹ bí ẹni jẹṣu iléeṣẹ́ rẹ̀ onídojúrú ìyá ẹni wọ́n mọ̀ wò wọ́n nírẹ̀yẹ̀ mú lágbára Elédùmarè.